aro kò nídìí kọjá kò ń lọ sọ torí ẹ báwo wá ní Aisha radiyallahu anha nígbà tó gbọ́ àdìsí Abdullahi bin Umar ní radiyallahu anhuma ó ní bóun ni Abdullahi bin Umar ó sì sọ pé Ànábì sọ bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ bá sọ pé wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan onírú ẹrù ẹ̀ṣẹ̀ lomi wa an laysa lil insani illa ma sa'a èèyàn onírẹ̀sán rí kan àfi lórí tó bá ṣe wa anna sa'yahu sawfa yura thumma yujzahu jazaa al-awfa báwo lẹ́sìn wá sọ pé yóò jìyà lórí ẹkún tẹ́lómi sùn tí èso lóní fún wọn sùn á sọ pé bẹ́ẹ̀ ni eléyìí ọ̀hún sí Aisha ni ọwọ́ àwọn ọba tó bá hàn sí kálukú náà ni ọmọ sọ torí pé nínú tí kò tọ́ náà ni wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ ẹ máa sọ nípa Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ Aisha ọmọ nípa pàdésì wà ó sì ń bẹ nínú àwọn àdéhìí mi náà tá Aisha ọmọ lápèjúwe ó lẹ́ni tó bá sọ fún ọ pé Ànábì tọ̀ lóru ìrọ̀lọ́pàá fún ọ Ànábì sì tọ̀ lóru ṣé gbogbo gbà ní Aisha ọmọ àtẹ̀lé Ànábì jáde yìí ṣe gbogbo gbà nítorí bá hàn sí lọ́mọ nítorí ọba hàn sí kọ̀ mọ́ gẹ́gẹ́ bí gbogbo wa náà mélòó la mọ̀ nínú táàmù ntáàmù lọ́pọ̀ jù ní àbí ìtààmù ìtààmù lọ́pọ̀ jù ìtààmù lọ́pọ̀ jù olódo ni wa kọ́lọ́mọ bọ́dá kọ́kọ́ sànù wa ni tó ń torí délé ilé ìjọba wọn torí a sọ pé èèyàn ní irú ẹrù ẹ̀ṣẹ̀ lómìn àyàfi òkú tí wọ́n bá sun àsunwù lẹ́yìn rẹ̀ yóò jìyà rẹ̀ nù sàárè rẹ̀ torí rẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ o lásìkò tẹ́ ń sunkún pé torí gbókú ẹ fẹ́ràn rẹ̀ ń kó bá mi o yóò mọ̀ pé àṣìkà ní ẹ̀wọ̀n tẹ́ ń kó bá mi báyìí nìsí. bákan náà nínú tí ò tọ́ kẹ́sí òun náà ni kíyàn máa síra rẹ̀ lábàrà kọ́ máa fẹ̀wì amára rẹ̀ lọ́rùn kọ́ máa sọ̀sọ́kúsọ kọ́ máa wíwèé kúwèé torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní laysa minna man laqama al-khududa wa shaqqa al-juyuba wa da'a bi da'wa al-jahiliyyah kò sí nínú ìjọ mi o ẹni tó ṣe kó ti torí gbàdánwò dé báwọn ó wá bẹ̀rẹ̀ sí síra rẹ̀ lábàrà ó bẹ̀rẹ̀ sí fẹ́ wùyàmára rẹ̀ lọ́rùn ó bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ ìlú ìtàn máa sọ láyé ojú dúdú Al-Imam Bukhari àti Muslim ló gbàdé ti jáde nínú tí o tó tọ́kẹ́ ẹ sí ó náà ní kẹ́ lọ fárí yín kọ́ máa dá pàǹdára kó lè bá a dá ma kó kúkú fún yín eléyìí ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run bá wa ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run kéèyàn lọ fárí àbí kọ́ lọ fá gbogbo orun ara rẹ̀ nítorí kó kúkú fún ọ̀tọ̀ bákan náà kọ̀tọ́ nínú òfin Ọlọ́run kéèyàn dààmú lúmọ́ra rẹ̀ lórí láti sàmì kókùkù fún kọ̀tọ́ nínú òfin Ọlọ́run ọba wa. ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tí ó ti torí kókùkù fún tí ó wàá dànù gbọ̀nsì yóò sọ ọ̀rùn gbọ̀n rẹ̀ lẹ̀ masha Allah la quwwata illa billah ẹ ti fi irun gbọ̀n lẹ̀ yóò ní rárá òkú tó kú fún mi ní. ok tó bá ti di ká gbàgbé yóò fa dànù eléyìí ò sí nínú ntí Islam gbà fún wa. bákan náà nínú tí a tún gbọ́dọ̀ ṣọ́ra fún àmà kéde àmà pariwo àmà polongo àmà alukoro kánú rédíò tẹlifíṣàn pé kí gbogbo ayé gbọ́ wọn mà wípé ẹnìkan kú ọ̀tọ̀. ètí sẹ́ríà tó farama oníkókò burúkú ẹ̀ sọ fáwọn èèyàn kí wọ́n mọ̀ pé lágbájá kú kí wọ́n lè bá àpéjú pésẹ̀ síbi àti ṣe sọ̀látùl jánásà sí lára. àmọ́ kìí ṣe pé torí kí wọ́n lè bá a mà àwọn lọ tẹ pépà òbítúárì àbí kìnnì kan kò sí nínú ìjẹ́sìn Islam tó gbà fún wa. ìdí ni tó fi jẹ́ pé ó wá látọ̀dọ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu anhuma ó ní tí mo bá kú ẹ má jẹ́ kẹ́nìkan kan gbọ́ o tí mo bá kú ẹ má jẹ́ kẹ́nìkan kan gbọ́ o fa inni sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam yanha 'ani an-na'i torí mo gbọ́ tá nàbí sallallahu alayhi wa sallam kọ̀ fún wa láti máa kéde gbìyànjú. Ibn Mas'ud radiyallahu anhu òun náà sọ bẹ́ẹ̀ mo bá kú ẹ má kéde o ẹ má jẹ́ nìkan mọ̀ torí mo gbọ́ tá nàbí sallallahu alayhi wa sallam ẹ má kéde ẹ má máa kéde gbìyànjú ẹ kàn sọ fáwọn èèyàn kún lè mọ̀ kó wọ́n ṣe solatul janaza sí lára ni. so eléyìí jẹ́ báwọn. bákan náà ibi tá a ti rẹ́ẹ̀dì eléyìí òun náà ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí an-Najashi ọba alẹ́ Habasha. bàbá yìí jẹ́ mùsùlùmí ó sì ń ṣẹ̀mí láàrin àwọn Nasara ọ̀ma mùsùlùmí. ìgbà tó ṣaláìsí Ànábì wa kéde fáwọn sàhábà kó máa yá yín o an-Najashi nílẹ̀ Habasha ó ṣaláìsí ẹ̀já àdìgá ṣe sọ̀láàtì sí lára Ànábì sì ṣe sọ̀láàtì sí lára. fẹ́mi ó kéde fún wọn mà wípé ẹnìkan ṣaláìsí. bẹ́ẹ̀ náà ni Ànábì sallallahu alayhi wa sallam ó ṣàfẹ́kù arákùnrin kan àbárábìnrin kan bẹ́ẹ̀ làdífì wa gbà kan ọlọ́kùnrin gbà kan olóbìnrin wọ́n ní máa tọ́jú mọ́sálásí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ bó sì wà nù Sahih Muslim. Ànábì wa ṣàfẹ́kù rẹ̀ wọ́n ní lágbájá ńkọ́ wọ́n ní ọmọ ti ṣaláìsí
ọ̀sẹ̀láìsì ó ní halla adhantumuni èsè yín kí ló dé tẹ̀ sọ fún mi kí ló dé tẹ̀ sọ fún mi ibẹ̀ láti rí i pé kò burú ká sọ fẹ́ lómi kó lè bá wa kópa nínú àti ṣe sọ̀látù janaza sọ̀kùlára eléyìí jọba tá a bá kú báwo la ṣe mọ̀ pé eléyìí o ikú rẹ̀ dá o àtúbọ̀tán tó dá lọ́ba lọ kíláàrí tá a fi mọ̀ yín pé eléyìí àtúbọ̀tán rẹ̀ ọ̀dà ikú rẹ̀ ọ̀dà yọ̀ọ̀bà dáadáa pàdé alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí ń tọ́ka sí pé àtúbọ̀tán dá o náà ni an-nutqu bish-shahadatayn 'inda al-mawt kéèyàn sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah nígbà tí kú dé àbí kó sọ la ilaha illallah nígbà tí kú dé àmì pé àtúbọ̀tán rẹ̀ dá kọ́nà ọba dàpọ̀ kó fún wa sọ. ẹlẹ́ẹ̀kejì nínú àmì òun náà ni pé kẹ́ni tó kú kún ó rí ogún ní iwájú rẹ̀ ẹni tó kú yìí kún ó rí ogún níwájú rẹ̀ àmì pàtùbọ̀tán dá ni gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam wípé al-mu'minu yamutu bi'araqil jabin mọ́mìnì máa kú pẹ̀lú ogún níwájú. nínú àmì tí ń tọ́ka sí pé àtúbọ̀tán dá fókù ọ̀nà ni al-mawtu laylatal jumu'ati aw naharaha kéèyàn kú lóru àbí ọ̀sánjọ́ jumu'a ẹni tó bá kú lóru àbí ọ̀sánjọ́ jumu'a ó wá nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma min muslimin yamutu yawma al-jumu'a aw laylatal jumu'a illa waqahu Allahu fitnatal qabr mọ́mìnì kan àbí mùsùlùmí kan ò ní kú ní òru àbí ọ̀sánjọ́ jùmọ̀ àfi kọ́ lọ́wọ́ bọ́ọ̀là níbi fìtínà sáré eléyìí nínú àmì dáadáa ni ok ìjọ jùmọ̀ àyẹ̀ àti mà ìwọ wà lóru jùmọ̀ ìjọ wò lóru jùmọ̀ ìyẹn ni pé tí ilẹ̀ bá ti ṣú lọ́jọ́ alhamis tí ilẹ̀ bá ti ṣú lọ́jọ́ alhamis òru jùmọ̀ àná tíyẹn bá wá kú ní ọ̀sán alhamis fẹ́ẹ́ mọ̀ pé nǹkan tó ń sọ lọ́la yìí kò sí fóun àmọ́jọ́ júmọ̀ àni wọ́n sin só lè bọ́ lọ́wọ́ fìtínà sáré sísìn ní ọjọ́ júmọ̀ ni wọ́n ń sọ ni àbí kó kú lọ́jọ́ júmọ̀ kó kú lọ́jọ́ júmọ̀ ìyẹn ni pé tí wọ́n bá sin lọ́jọ́ júmọ̀ àti ó sì kú lọ́jọ́ júmọ̀ ọláyàn ò ní jẹ́ tiẹ̀ ọwọ́ akú lọ́jọ́ júmọ̀ yawmul ahad la tó sin sọláyàn jẹ́ tiẹ̀ àbí ò ní jẹ́ tiẹ̀ yọ jẹ tiẹ̀ nítorí pọ́jọ́ olóku yawmul jumu'ah kí ló dé tẹ̀yìn náà tó a lọ láàgán tí di pàtàkì bá wà òbúrò bí káyé pé ìgbà tí mọ́tò gbà á tètè mà jọjúmọ́ àmọ́tò gbà ló ti sẹ́láìsì yawmul ahad la tó mọ̀ la lọ gbé sí fẹ́ lẹ́yìn kò sí wàhálà ń bẹ̀ eléyìí ọjà tí gbogbo ẹni tó náà bá fi ṣe kòńgẹ́ gbígbé kó kú ní ọjọ́ júmọ̀ àbámọ̀ ó kú lọ́jọ́ júmọ̀ kò túmọ̀ sí pọ̀ para rẹ̀ lọ́jọ́ júmọ̀ torí pé ẹni tó para rẹ̀ lọ́jọ́ júmọ̀ yọ jẹ ìyà ẹnikẹ́ni tó bá fọ ara rẹ̀ para rẹ̀ nínú hadith irun tó fi para rẹ̀ lọ́nà fífi àjẹ́ nínú náà jahannam ọlọ́run bọ́ dákọ̀ kọ́ sànù wa. bákan náà ash-shahada kéèyàn kúkú ikú shahidi kó kú lójú ogun àti fẹ́ gbẹ́sìn ọlọ́run ọba ga eléyìí àtúbọ̀tán rẹ̀ dá o wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun ẹ má rò pọ́kù ni wọn àwọn ẹni tí wọ́n pa sójú ogun àti gbẹ̀sìn ọlọ́wọ́n bá ga alààyè ni wọn ọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n wà títí ń rọ̀ wọn lọ́rọ̀ torí ẹ̀ iná ni wa nufikha fi s-sur fasa'iqa man fi s-samawati wal-ard illa man sha'a Allah lábẹ́ tafsiri illa man sha'a Allah ash-shuhada pé àwọn ẹni tí wọ́n pa sójú ogun yìí wọ́n yìí sọ gẹ́gẹ́ bá Al-Qur'ani ti ṣe sọ ìgbà tó lọ́n bá pa gbogbo àlàyé tó pa wọn run tí wọ́n kú àwọn ṣùhádà ń bẹ́ẹ̀ nu ẹni tí ò ní kú eléyìí jẹ́ báwọn ẹni tó bá kúkú ṣàhídì àtúbọ̀tán tó dáa ni bákan náà tí ìgbóná bá ṣẹlẹ̀ ìgbóná ṣẹlẹ̀ ńlùkàn ìgbóná lọ́wọ́ apáyàn àmì pàtúbọ̀tán dáa ni bákan náà ẹni tí inú rún pa àrùn inú ló ṣe tó fi kú àmì pàtúbọ̀tán rẹ̀ dáa ni kí ẹ sọ pé kọ́ lọ́mú àṣírí o tọ̀ bákan náà ẹni tó ṣe kọ́ tẹ́rì sínú odò ẹni tí àlàpàwọ́ pa àmì pàtúbọ̀tán dáa ni torí pé gbogbo wọn ni wọ́n pè ní shahid nínú sharia Islam kẹ́lẹ́ bá di ṣiṣe tọ́ka sí bákan náà obìnrin tó kú lásìkò tí ń rọbí lọ́wọ́ àmì pàtúbọ̀tán dáa ni
kò túmọ̀ sí kọ́ ọmọ lọ hospital torí pé ó fẹ́ kúkúrú eléyìí so bákan náà ẹni tí ilé jó pa gbogbo àwọn eléyìí nínú àmì pé àtúbọ̀tán dání ẹni tí ń dáàbò bo dúkìá rẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ gbà tó ń wá ṣekú pa àmì pé àtúbọ̀tán dání wọ́n sọ pé Ànábì sallallahu alaihi wasallam tẹ́nì kan bá fẹ́ gba dúkìá mi sékè fún Ànábì ni máa fún tó bá fẹ́ gba túláàsì nǹkan Ànábì ni máa fún tó bá dojú ìjà kọ mi kọ dojú ìjà kọ tó bá sekú ńlọ pa mi ńkọ ó wà àlùjánnà tó bá kéwì mọ́ pa ńkọ Ànábì ni yọ wọ̀ náà so bákan náà àwọn eléyìí wọ́n bẹ ẹnu tí ń tọ́ka sí pé àtúbọ̀tán dá táwa lẹni náà tí ó wẹ òkú o tani ó wẹ òkú ẹni tó bá mọ̀ nípa bá ń ṣe ń wẹ òkú jù ní nínú àwọn èèyàn ọmọ nípa sunna bá ń ṣe ń wẹ òkú jù nínú àwọn èèyàn kìí ṣe gbogbo èèyàn tó ṣe fọkàn tán kìí ṣe gbogbo èèyàn tájà tẹran náà lọ yẹ kó lọ wẹ kú wa torí akramakumullah ọ̀nbẹ nínú àwọn òkú tó ṣe wípé kò sùpá síwájú kó tó kú látàrí bí kú ti ṣe lé tóun ó ṣe é ṣe kó da sùpá lójijì. Anabi sallallahu alayhi wa sallam lásìkò tó nǹkan pọkọ àkú lọ́wọ́ ọmọ rẹ̀ Fatima radiyallahu anha ọ̀n wọlé wá bá Anabi sallallahu alayhi wa sallam kúrìkọ́ Anabi sàn láàgùn kan ní Anabi wa máa sọ̀kan wọ́n rẹ̀ sómi Anabi wa gbé sójú lẹ́ẹ̀mẹ́wàá tó bá ti gbé sójú tó bá pẹ́ tó di pé kò rí mímí mọ́ dáadáa tí ò lè mí dáadáa mọ́ yóò tún yọ kó so mọ́ wá rí bí sáńsì ńláàgùn tí wọ́n sáńfà sọ yìí nù náà ìwọ bàbá mi ó lọ́rọ́ tí wàá jẹ́ báyìí Ànábì ní inna lil mawti la sakarat dájúdájú ikú ní ìdààmú dààbò tí máa dààbò yẹn torí ẹ̀ ó ṣe é ṣe kó dé pẹ́lú mi kò so pa wàláhì àsìkò tí kò mú un lọ ló so pa ó ṣeéṣe kálíbù kan wà lára rẹ̀ tó tó bá yẹ lóhùn àfàwọn ìyàwó rẹ̀ kò sẹ́ni tọ́ mọ̀ nígbà tí ẹ bá wọn á fi sílẹ̀ fún tájà tẹran pé kọ́ wẹ̀ bóun ni ò sì ní jẹ́ pé tiẹ̀ ni wọ́n fi ń tàwé rẹ̀ bóun ni ò sì ní jẹ́ pàṣírí rẹ̀ tú síta. akramakumullah ọ̀n bẹ nínú àwọn èèyàn tó sọ pé tí wọ́n bá ń wẹ̀ ó lè yí padà lọ́wọ́ wọn kó wọ́n ti rí i pé ó wà dáadáa ó sì lè yí padà lọ́wọ́ wọn lójijì ó dàbí ẹni tó ṣe pé iná wì. so sáà lè panu mọ́ ṣé kò ní máa ń wígbàdo lẹ́nu wa pé sọ fáwọn èèyàn fún ọgbọ́jà rẹ̀ kí wọ́n mọ̀ ń parí ọ̀daràn ni ẹni tó bá lè sọ ẹnu rẹ̀ ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé gbà tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ yẹn láì tí ì fi lọ́fíńdà sí lára gbogbo ọwọ́ gbogbo ààyè yẹn yóò kún fún lọ́fíńdà ni ń bọ lọ́fíńdà ti wá àmà ó lè jẹ́ pé onílara lẹni tẹ́ ẹni kọ́ wẹ̀ kò ní sọ fáwọn èèyàn á fẹ́ kẹ́ sọ́ọ́rù ilé ìfáwọn èèyàn kò ní sọ kíni tí wọ́n á máa sọ kíni táà ni sọsẹ mọ kí lára wa torí ẹ wọn sì sọ ibi ẹni tó kọ́kọ́ mọ̀ nípa bá a ṣe wẹ̀kú torí kìí ṣe àwọn èèyàn kìí ṣe gbogbo ẹni tí wọ́n mọ̀ ń pa nǹkan ni wọ́n sọ pé mọ̀ ń pa rẹ̀ torí pé wọ́n ṣọ́ra fún tìjú kí ojú ó sì tìyàn láyé wọ́n sàjú kó tìyàn lọ gbangba àlùkìyámà òkúkú nìsín gbogbo wọn kàdé ni wọn láfa náà gbogbo àwọn ẹjọ ọmọ láti bẹ̀rẹ̀ o ọ̀kan lórí láti bẹ̀rẹ̀ ọ̀kan ní rárá o àkọ́ tábà fún ọ̀kan tẹ bá fẹ́ tábà fún wa bóòlà máa sàníyẹn sábà gbẹjọkọ yà bá ní gbẹjọkọ èèyàn bíi mẹ́fà ọ̀rọ̀ wọn sì polisi mẹ́fà subhanallahi alazim sí àwa yẹ ká fi òkú sílẹ̀ fún experimental work òkúkú yẹ ìgbàdo káàárẹ̀ kaná ìsìn kọ́lọ́ ẹ̀kẹ́ kọ́fí kú bí wọ́n ṣe wẹ̀ òkú ti wà wájú yín báyìí ẹni tó ti perfect lọ́yẹ̀ ká ṣe kí ni ká pè wá torí ẹ yóò nímọ̀ nípa rẹ̀ yóò sì jẹ́ni tó ṣe fọkàn tán táwa bá tiẹ̀ rí ẹnìkan tó dúró dọ́gba tí gbogbo nǹkan yìí pé sára rẹ̀ tọ́jọ́ kan nínú fámílì òkú kò lọ dáa jù torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó ṣaláìsí Ali ibn Abi Talib òun àtàwọn kan nínú fámílì Ànábì sallallahu alayhi wa sallam bíi Al-Abbas tó jẹ́ àbúrò bàbá Ànábì àwọn ni wọ́n wẹ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́mi pé Aisha ó ti sàárẹ̀ rí tánàbí sallallahu alaihi wasallam sọ pé kí ni ó ní ọ lára tó o bá kú síwájú mi ẹbẹ́ nu kí n wẹ̀ ọ́ ni Aisha ni bẹ́ẹ̀ ni tí wọn náà bá kú síwájú mi ẹbẹ́ mi ní ń wẹ̀ ọ́ Aisha wa sọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn pé àwọn ọkùnrin borí wa má nàbí lọ́wọ́ ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn àyàwó ànábì làbá wẹ̀ ànábì sallallahu alaihi wa sallam tọ́ Ali ibn Abi Talib àti Al-Abbas àwọn ni wọ́n wẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ajẹ́gbẹ́ nínú fámìlì
ẹni tó bá jẹ́ fámìlì wa àwọn ló yẹ kí wọ́n ṣe nǹkan yẹn àyàfi tó kù bá tó sàsọ́lẹ̀ tó bá ní lágbájá ni kó wẹ̀ mí tí máa ń bẹ láyé ìjọ tí mo bá kú so náà láfi ilẹ̀ tájọ́ wẹ̀ àìjẹ́bẹ̀ o tí o bá sàsọ́lẹ̀ pé lágbájá ni kó wẹ̀ mí fámìlì rẹ̀ ni nínú fámìlì náà ọkàn wọn jura wọn lọ bàbá tó bí ẹni tó kú yìí tó bá ṣe pọ́kùnrin ló kú bàbá ni ó wẹ̀ o tí o bá sí bàbá ìgbà náà lọ́kàn bàbá lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹlòmíì bí wọ́n ṣe kan òkú sí bí wọ́n ṣe kan òkú sí nínú àwọn asabatuhul muta'assibuna bi anfusihim nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́kùnrin tó ṣe pé tí a bá fẹ́ pín dúkìá tá a fẹ́ pín ogún ẹnìkan ni wọ́n tó jẹ gbogbo dúkìá rẹ̀ so ìyẹn ni pé lẹ́yìn bàbá àwọn eléyìí látọ̀ lọ nínú wọn ni àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jú jẹ́ bàbá kan náà màmá kan náà ọmọ ìyá rẹ̀ tọ́jú jẹ́ bàbá kan náà àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ ìyá wọn àtàwọn ọmọ àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá wọn